everything is safe. Can you say? Exactly. Okay. Orúkọ mi ni Alhaji Jibril Alabi tí a lọ sí Ajah ní láti lọ ṣe capturing visa kan. So mo kó àwọn èèyàn bíi méje sínú mọ́tò bí a ṣe dédé aago mẹ́jọ ó kọjá bíi 20 ìṣẹ́jú or be 25 minutes thereabout. So bí a ti kọjá Koko research, we even met some police officer ta fún wọn lówó tí wọ́n ń ṣe tí wọ́n check the point. So we even get them fún wọn lówó bàtà kúrò ní ọ̀dọ̀ àwọn ọlọ́pàá yẹn ta kọjá Koko research síwájú díẹ̀ bóyá 5 kilometres lákàn ní akọ̀gbọ́ ìlú kan láti ìlú káàmù. So àwa bí ní pé bóyá àwọn ọdẹ ló yìnbọn àbáwọn security ọkọ̀ tá máa wò a rí pé wọ́n ti wà níwájú like 8 number shooting on us. So ìgbà tí wọ́n yìnbọn mọ́ wa à ń try láti reverse padà mọ́tò kan la gbá ní ẹ̀yìn náà ti sáré dé ọ̀dọ̀ wa. Ìgbà tí mọ́tò yẹn máa dọ́dọ̀ wa tá a fi dúró àwọn kan tó jáde látẹ̀gbẹ́ wọ́n dẹ̀ lọ bá àwọn tó wà ní jíìpù tọ̀hún yẹn wọ̀ èmi fi reverse mo fi ń sá eré padà. Ibi tí mọ́tò mi ti fẹ́ tọ́ǹbù Ọlọ́run ṣe mọ́tò yẹn balance padà bọ̀ ó wá tọ́ǹ sí ọ̀nà Ìbàdàn padà. Ibi tó ti tọ́ǹ a tún pàdé àwọn míì àwọn yẹn ló wá ní ká stop ibi tí mi ti dúró ni wọ́n ti ń ṣù síbọ̀ ti gbà mí ní ọwọ́. So gbogbo nǹkan sọ yóò ṣẹlẹ̀ lẹ́yìn. Ó ṣẹlẹ̀ lẹ́yìn. Ní táìmù. Níbi aago mẹ́jọ ó kọjá bí 20 ìṣẹ́jú àbí. Bí àwọn èèyàn mélòó lọ ṣèṣe àbí àwọn èèyàn mélòó lọ. Nínú mọ́tò tọ̀dọ̀ tèmi Ọlọ́run jẹ́ kẹ́ni kankan ṣèṣe torí pé àánú Ọlọ́run kò la rí gbà. But mọ́tò tó wà ní ẹ̀yìn mi immediately mọ́tò tó wà lẹ́yìn tó follow mi wọ́n kó àwọn mẹ́rin nínú mọ́tò yẹn. Mọ́tò yẹn wà ní ìdí àyẹ̀wò police station sí. Then ibi tí a ti dúró tí wọ́n ti ń rush mi lọ sí ọ̀dọ̀ Samaritan kan tó lọ bá wa yọ locally because they remove it locally when the pain was much. So àwọn ọlọ́dẹ tarí premises yẹn àtàwọn àmọ̀tẹ́kùn lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n gbé ìgbésẹ̀ tí wọ́n dẹ̀ wọnú igbó yẹn. But nígbà tá a dé police station yẹn sìn wọ́n ti mú àwọn Fúlàní kan ní spọ́ọ̀tì yẹn tí wọ́n mọ ibi tí wọ́n ń lọ. Are you getting the point now? So nǹkan tí ó ṣẹlẹ̀ ní ẹ̀bùn àti lè kúrò pọ̀. Okay, ẹ ṣe sá.